Ẹ kú déédé wòyí o, kì í bá ṣe kékeré. Wọ́n ní Kábíyèsí àti Naomi pé parọ́pò pé àwọn méjèèjì pé ṣàkíyèsí. Ó fẹ́ bá wọn sọ ìtójó òtòtò ọ̀rọ̀. Ó ní Kábíyèsí, gbogbo nǹkan tó ń lọ láàfin ọwọ́ ẹ̀ ló wà. Kábíyèsí, ààfin yóò gbọdọ̀ dàrú. Ìjọba wa yóò gbọdọ̀ bàjẹ́. Torí lágbára Ọlọ́run bóun ṣe wà láyé yìí, nǹkan ò ní tojú òun bàjẹ́. Kò dẹ̀ ní bàjẹ́ ní ìran tiẹ̀, Kábíyèsí ẹni ìtàn. Wọ́n ní bàbá arọ́pò sọ fún Naomi pé Naomi kò tẹ́tí ẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Tí ààfin yóò gbọdọ̀ bàjẹ́. Ààfin yóò dọwọ́ wa àti Kábíyèsí. Tógo bá ń jẹ́ tọlọ́run, Ọlọ́run ò ní yà yín. Ẹ ní yára yín. Ìwọ tó sọ pé o fẹ́ relocate kúrò ní Àkúrẹ́, kó lọ sọ́nà jíjìn, kó lọ sí state míì, àbò fẹ́ lọ sí country, àbò fẹ́ ṣe kìíní. Pé àgúnrẹ́ èṣí ló ń jẹ lọ́bẹ̀ o. Ó lóun ò lè la ojú òun lẹ̀ báyìí káàfin yìí bàjẹ́. Lọ́wọ́ ìwọ ni queen Ilé Ifẹ̀, queen àgbàlá yìí, queen ọba Ilé Ifẹ̀. Kò gbọ́dọ̀ bàjẹ́ o. Ṣẹ́rí gbogbo ariwo ọjà tó ń gbọ́ tó fi ti torí ẹ̀ tó fi sá kólóbá pé asán nínú asán, òfò nínú òfò. Eré wọn bọ́n ṣe wà yẹn kò lè gbé ṣúgà. Wọn ò lè ever lé ẹ kúrò láàfin pẹ̀lú ògo tó ń jẹ́ ti bàbá mi lókè. Wọ́n ní parọ́pò sọ pé òun wọ́n kò fẹ́ relocate. Kò fẹ́ sá fún àwọn ọ̀tá tó wà láàfin. Àwọn ọ̀tá tó jẹ́ pé wọ́n rí ẹ láàfin pé wọ́n ló ní, wọ́n fẹ́ fi ọ̀tá wọn á sọ pé tí wọ́n ló máa borí. Tí wọ́n ò lè borí o, tógo bá ń jẹ́ tọlọ́run lókè. Pẹ̀lú agbára Ọlọ́run, ògo wọn tí wọ́n ò lè borí láàfin. Ó fẹ́ sá lọ. Bó ló ń sá gbà? Ṣé kò síbi tọ́lọ́run? Ṣé o mọ̀ pé kò síbi tọ́lọ́run ò sí? Kò síbi tọ́lọ́run ò sí. Ó bá lọ sí Kàfàǹṣì, ó bá lọ sí Kútú Èjì. Ó láwọn ọ̀tá tó fẹ́ sá fún láàfin, òun ló wọ́n relocate ẹ̀. Ìgbà tí ìwà tọkọ ẹ lọ ṣe marriage ní Bahama, ǹjẹ́ àwọn ọ̀tá kò wáyé débẹ̀? Àwọn ọ̀tá bíi Ashley, ṣé wọ́n wáyé débẹ̀? Kí là ń sọ? Kò síbi téèyàn wà tí ò sọ́ta, àfi tó wáyé pé kì í ṣe èṣù lọ̀tá aráyé. Èṣù òun lọ ta gbogbo ayé pọ́nbélé, kò dẹ̀ síbi tí ò sí. Sátánì tó jẹ́ pé ṣe ló rìn kiri rìn káàkiri tó ń pè nígbà ayé ìgbà yẹn pé dragon níbo ló wà. Ó lóun kẹ̀ òun wà láyé ibi tí Ọlọ́run rán òun sí, ibẹ̀ lòun wà. Òun sì sọ pé kọ́lọ́run mọ̀ràn kóun wáyé, pé ṣùgbọ́n ọkàn tó máa fojú àwọn ọmọ Ọlọ́run rí ní ayé yìí pé kì í ṣe kékeré. Pé Kábíyèsí Ọlọ́run gan á gbọ̀n pé òun léèyàn kúrò lájúlé ọ̀run wá sáyé. Òun á dẹ̀ make sure pé òun máa victimize gbogbo àwọn ọmọ Ọlọ́run tọ́lọ́run dá sáyé, gbogbo ènìyàn tọ́lọ́run dá sáyé. Torí nígbà tóun dáadé ayé wá bẹ̀rẹ̀ sí í ṣe counterfeit tiẹ̀. Ó ṣe tiẹ̀ wọ́ọ̀kù fún. Ó tún láti máa sọ pé inú àwọn ọmọ Ọlọ́run lòun tún fẹ́ máa lò láti jẹ́ kán wà counterfeit. Lórúkọ Jésù, àní ṣubú sọ́wọ́ Sátánì. Àtàwọn àtẹni tó ń gbọ́ àní ṣubú sọ́wọ́ èṣù, torí èṣù olórí burúkú ayé àtọ̀run. Ó ṣàǹfẹ́ kí iṣẹ́ tọ́lọ́run rán kó fẹ́ bàjẹ́, kò dẹ̀ lè rí bàjẹ́ tí gbogbo yín bá dúró gírígírí ẹ̀yin èèyàn mi. Sátánì ó máa pòfo ni. Kò ní rẹ́nì kankan yín lò lágbára tó kò bá jẹ́ tọlọ́run Olódùmarè, torí kì ẹ̀ ṣe irinṣẹ́ Sátánì, ẹ̀ ṣe ohun ìní ẹ̀. So hardly lórí sọ pé kò fẹ́ mú ọmọ Ọlọ́run onítọ́nà bá ti gbéga, kò sẹ́ni tó lè mú wálẹ̀. Ẹni tọ́lọ́run bá dẹ̀ ti ń jà fún, kò sẹ́ni tó lè ṣe tí ogun èṣù lè borí ẹ̀. Ẹ jẹ́ sọ pé bàbá arọ́pò wá tẹ̀síwájú. Ó ní jẹun wá tún sọ fún ẹ Naomi, ó ní wò lè kúrò láàfin. Ibi báyìí ló ti máa tọ́ ọmọ ẹ̀. Ibi báyìí ló máa ti lo gbogbo ilé ayé ẹ̀. Tó bá fẹ́ travel á padà sí díẹ̀. Má tálẹ̀ èṣù, tálẹ̀ àwọn ọmọ Sátánì tó fẹ́ lé ẹ kúrò nídìí ẹrù ẹ̀. A gbọ́ pé Mariam tó rà ń gbọ́ fún ìrìnfẹ̀ nǹkan táwọn bá ti gbọ́ dáadáa kí ó sì yànrántí.
àtìgbà tí Ògúnjàyé tó ti ṣẹ̀rù bá Ashley tó ti tó knock ọmọ ẹ̀ down ìbẹ̀rù bójó pé tí ò bá lọ ṣe verification ọmọ ẹ̀ ní tradition pé òun máa pa pátápátá ni tó bá jẹ́ pé òun lè lẹ́mìí ọmọ yẹn lò kó tètè lọ ṣe tradition kí wọ́n mọ ibi tí ọmọ yẹn belong sí kóun náà mọ ibi tó belong ṣùgbọ́n tó bá yarí kò ṣe paternity kò tún ṣe ó tún yìn mọ́ ọmọ yẹn sá ó lóun máa gba ọmọ yẹn pátápátá lọ́wọ́ ó ní preamble lórí ìjọ yẹn tó fi ṣan mọ́lẹ̀ níbi tó ti ń ṣeré wọ́n ní ṣe lè ìbẹ̀rù bójó ní Ashley sá kolóbá tó sá kolóbá tó ní kábíyèsí òun ti gbà kábíyèsí òun ti dé ó yá wá gbà kó lọ ṣe paternity ọmọ yẹn bẹ̀tí mo ṣàmọ̀ ẹ̀pọ̀ ọmọ ẹni ṣàmọ̀ ẹ̀pọ̀ ojú ẹ̀ ló fi lò kì í ṣojú ẹ̀ wà tó ṣe tójú ẹ̀ wá ká tára sán tátẹ́gùn fẹ́ tí ìjìjà wọ́n ní ọmọ yóò ṣe ọmọ kábíyèsí ojú tí wọ́n ṣe kúrò bò ó so ẹ jẹ́ kí a máa ṣe jẹ́ẹ́jẹ́ a máa ṣe dáadáa torí rere ló pé ìkà òpè wọ́n ní kábíyèsí gbogbo bó ṣe sọ fún Naomi pé kó ṣọ́ra ṣe kì í ṣe bí o ṣe ń rò bẹ́ẹ̀ ló ṣe rí pé ó jẹ́ wọ́n á sọ kankan fún ẹ sórí èṣù burúkú aláyé bàjẹ́ yẹn tó fẹ́ máa lo olúkálukú wọn ní ààfin mo mọ̀ pé owó tí ẹ̀ ń gbà fún Sátánì torí ẹ̀ náà ṣe ń fètè máìsì a gbọ́ pé ṣe ni olórí Dr. Elizabeth tó ní láíláí òun ò bá àwọn sí àwọn oníṣẹ́ ibi ṣe mọ́ láàfin torí àwọn náà fẹ́ kó bá wọn ti kó bá wọn tó lọ ń bẹ Naomi àti iṣẹ́ ẹ̀ sẹ́yìn pé kí Naomi ṣọ́ra tó wá fẹ́ bẹ́ṣù jẹun torí gbogbo àwọn tó wà àwọn ìránṣẹ́ ìṣúná kún ààfin yẹn wọ́n ní kó ṣọ́ra má tẹ́rí sí o má yẹ kí ọmọ yẹn tẹ́rí sí o má yẹ kó tẹ́rí sí ìyẹn Elizabeth má yẹ kó súnmọ́ ẹ ọ̀ká ni wọ́n lè ṣàyàn tẹ̀ríta kàn lè rí ẹ̀ṣá tó ráṣírí wọn ti tú wọ́n ní tọ́lọ́ bá ti fi ọ̀tá ni hàn ni kò lè pa ni mọ́ òun lọ́rọ̀ wọn láàfin yẹn ó ti borí ọ̀tá ó ti borí òde ó ti borí gbogbo wọn lè wọ́n ní ṣe ni ìjọ yẹn tí Ọlọ́run tí Ògúnjàyé tó ti ṣán ọmọ yẹn mọ́lẹ̀ wọ́n ní dúró sí ìbẹ̀rù sí fáṣílì tó ń bẹ̀bẹ̀ kiri ẹ mọ̀ pé ewúrẹ́ aláìgbọràn ó yìí ń lè ṣan ó yìí lè ṣan ẹ̀jẹ̀ ká pàlù fún yẹn ń tiẹ̀ tí nǹkan tó ṣe tí kúrò láàfin Ọlọ́run ló mọ̀ wọ́n yìnbá wọn fà wọ́n yìnbá kábíyèsí òun náà ni torí Ògúnjàyé wọ́n ti dá sèrèyà fún torí pé ọmọ yẹn ò sì jẹ́ ọmọ kábíyèsí wọ́n ní gbogbo wọn sá wọ́n gbogbo ọmọ wọn sá kúrò nǹkan tá a gbọ́ allegedly bóyá tó àti ẹ̀tí gbúrò wọn láti jọ àti gbúrò ìtòbí wọ́n lọ sáńgbà tí ọwọ́ ti ba ọmọ Ashley tó ti ba Ashley àtọ̀run ẹ̀ wọ́n lè yí ìyá tọ́yìn fi ṣe gbogbo investigation lọ́wọ́ wọ́n ní oníṣẹ́rọgẹ́sì pé ìyẹn ti lọ sú FC court bóyá ó ti fẹ́ sú ó ti lọ sú Ọlọ́run lóye bóun lòun láwọn ọmọ yẹn pé ìgbé òfìgbà kan lóyún rí bóun fẹ́ gba àwọn ọmọ ẹ̀ lọ ọ̀rọ̀ yẹn yìí ó yìí mí lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ bí òjò tó ṣú ó yìí máa rọ̀ àtàwọn ti gbọ́ yẹn dáadáa àyè bá gbé jáde fún yín láì èmi ò kì í sọ̀rọ̀ mi láàbọ̀ nǹkan tí n bá sọ òun lè máa bá ń bẹ̀ torí a máa ń wádìí gbogbo fínífíní bẹ́ẹ̀ ni wọ́n ní eléyìí Mariam wọ́n ní àtijọ́ yẹn ni Mariam ti kọ́ àwọn ọmọ ẹ̀ sá lọ wọ́n ló next flight tó lọ sí Canada wọ́n ló ti dé ó ti wà Canada àwọn kan sọ pé ní irọ́ là ń pa kò tí ì dé ìwà Canada kó tán fojú ẹ̀ fi ní ààfin òun ló ń lọ lọ́ọ̀kan yìí bẹ́ẹ̀ ni wọ́n ló ti sá lọ sí Canada pé ibi tẹ́rù bàdé ó lọ mọ kúrò nǹkan tí kúrò ní ààfin o òun mọ̀ pé ọmọ ààfin ló gbé lọ òun máa lọ relocate òun lọ gbé níbì kan pé bẹ́ẹ̀ títí táwọn èèyàn má bá fi nǹkan ní àwọn ọmọ yẹn láàfin yẹn òun bọ̀ wá claim ẹ̀ wọ́n ní gbogbo wọn ti gbé ọmọ sá kúrò láàfin so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá rọ́pò ní kó padà sáàfin ó lè sá fún enemy àwọn enemy ló máa sá fún ẹ àwọn ọ̀tá ẹ̀ ló máa rí ẹ̀ tó máa sá wàá sáfi ààfin yìí lẹ̀ tá láàfin yìí tá ni wọ́n fẹ́ fojú jọ níta ààfin yìí nìkan tó bá dẹ̀ lọ ọlọ́mọ yẹn kéèyàn bá ìyà ní ọjọ́ iwájú so
so wọ́n ní bàbá rọ́pò ní Koduro. Bàbá yẹn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà tó tọ́, àgbàlagbà tó níláárí, àgbàlagbà tọ́lọ̀ máa bá a dá sí títí bàbá yẹn máa rí ikú kọjá bọ́ sí ní kò ní dàgbà ìyá o, kò ní dá àwọn èṣù bí èèyàn, àwọn èèyàn bí èṣù wọn ò ní fọwọ́ kàn tán. Ẹnikẹ́ni tó wá sọ pé òun fẹ́ fọwọ́ kàn bàbá yẹn tó ní òun ní ògbólógbòó òṣòròǹgà òun àjẹ́ òun oṣó òun kankan, tó bá dán bàbá rọ́pò ó máa ta padà bá wọn. Àárò tán náà sí bàbá rọ́pò, àárò yẹn ló máa pa wọ́n dànù, ara máa san wọn pa. Tógo bá ń jẹ́ tọ́lọ́run, torí bàbá gidi ni bàbá tó máa ń sòótọ́ ọ̀rọ̀, bàbá tó dẹ̀ rí nǹkan rí tó máa sọ, kó máa rí nǹkan tí ò dá ó máa sọ, kò bẹ̀rù pé bóyá ẹnìkan ló ṣó lájẹ́ ó nílé mẹ́rin. Lágbára Kristi Ọlọ́run á mú wa borí, á mú bàbá yẹn borí, á mú gbogbo àbúrò àwa tá à ń sọ, á mú wa borí, á bá wa borí gbogbo agbára òkùnkùn, á bá wa borí agbára èṣù, ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, á mú yín borí agbára òkùnkùn, á mú yín borí agbára èṣù. Gbogbo wa pátápátá ẹ̀mí Ọlọ́run, àánú Ọlọ́run á ṣíji bò wá ṣàánú fún wa. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ bá share, ẹ bá like, ẹ bá fi tó sí comment section. Wúríwúrí wà yìí máa gbé wa fi etí gbọ́ wa. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.